Akudede àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Tarole Baba 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ gbálẹ́gbòde mọ́ròyìn wá lájà àbálẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ìròyìn fún ti àsìkò yìí náà láyé fẹ́ Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ gbálẹ́gbòde tó mú wá sójú mọ́ máwòrán àtẹ̀tí ìgbẹ́yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Kókó ní ìròyìn rẹ̀ ẹja gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o bí orin eléré fújì, gbogbo àṣìṣe rẹ ni mo ti dárí rẹ̀ jìn ọ́. Tinubu ló sọ bẹ́ẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Ṣẹ́ra àwọn alájọṣepọ̀ Tinubu náà ń ṣe bẹ́ẹ̀ da ìṣèjọba rẹ̀ láàmú tí wọn ò sì fẹ́ kó láṣeyọrí rere. Ndume ló sọ èyí di mímọ̀. Ẹ ò lè lò mí gẹ́gẹ́ bí irinṣẹ́ fún one party state lórílẹ̀‐èdè Nàìjíríà. Kàkà bẹ́ẹ̀ mo ti fipò mi sílẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn fún ààrẹ. Audu ló sọ èyí di mímọ̀ o. Àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa gbajúgbajà oníṣòwò kan ní ìpínlẹ̀ Anambra báyìí. Ajagunfẹ̀yìntì kan ní ìpínlẹ̀ Kogi ló mà ṣe bẹ́ẹ̀ kú sí àkàtà àwọn ajínigbé lẹ́yìn tó tún gba mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ lọ́wọ́ mọ̀lẹ́bí rẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ máa dáko lásìkò òjò tá a wà yìí, ẹ gbọ́dọ̀ lọ rèé tọ́jú mílíọ̀nù lọ́nà 50 náírà wá fún wa o. Bello Turji ló ṣe ìkìlọ̀ fáwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Kò máa sógun mọ́, bẹ́ẹ̀ ni kò sọ́tẹ̀ mọ́ bí orin eléré fújì, gbogbo àṣìṣe rẹ ni mo ti dárí rẹ̀ jìn ọ́. Tinubu ló sọ èyí di mímọ̀ fún gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Pẹ̀lú ìròyìn tó ń jà rìnrìn láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí ní ìtí ń ṣe àfihàn àwọn fídíò kọ̀ọ̀kan níbi tí ó ti ṣàfihàn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ti ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ni wọ́n ṣe bẹ́ẹ̀ ní gbólóhùn asọ̀ láàrin wọn. Ìtàn sì ní ìjàmbá láàrin bàbá àti ọmọ nínú fídíò kan níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ sísọ lójú ìfilọ́lẹ̀ ọ̀nà bàbá ọ̀nà èyí tí ìjọba àpapọ̀ tó ń sísọ lójú rẹ̀ ní ìpínlẹ̀ Èkó lásìkò táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó wọlé sí ibi gbọ̀ngàn tá ti ń ṣe ayẹyẹ náà. Ó ń kí àwọn èèyàn jankan-jankan níbi tá ti rí gómìnà ní ìpínlẹ̀ Borno, gómìnà ní ìpínlẹ̀ Delta àti gómìnà ní ìpínlẹ̀ míì tí wọ́n ṣe bẹ́ẹ̀ péjú pésẹ̀ nígbà tí Tinubu kí wọn dáadáa, ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbà tó dé ọ̀dọ̀ gómìnà ti ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, kàkà tí gómìnà ó fi bá Babájídé Sanwó-Olú, kàkà kí ààrẹ ó fi bá Babájídé Sanwó-Olú lọ́wọ́, níṣe ni ààrẹ fi bẹ́ẹ̀ tó gbójú tó sì yan Babájídé Sanwó-Olú ní pọ̀sìn nínú fídíò ọ̀hún, èyí tó ti mú káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ti mọ pàkíyèsí ara wọn pé níṣe ni nǹkan fararọ láàrin bàbá àti ọmọ lásìkò yìí. Àmọ́ báyìí o, níṣe ni wọ́n ti fi òun náà léde lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé rẹ̀ tí ń bẹ ní Ìkòyí. Àbẹ̀wò ti àwọn Governance Advisory Council GAC lẹ́yìn tí ẹni tó jẹ́ alága fún wọn Tajudeen Olùsì tó ṣe bẹ́ẹ̀ ṣáájú àwọn ìgbìmọ̀ náà lọ sí ilé ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ibẹ̀ náà ti ṣe ní àlàyé pé kò sógun mọ́ kò sí ọ̀tẹ̀ mọ́. Bí wọ́n ṣe débẹ̀, Olùsì ṣe àlàyé pé àwọn ò mẹ́nubà ọ̀rọ̀ kankan àbí àṣìṣe kankan, níṣe ni gbogbo àwọn dọ̀bálẹ̀ wọ̀ síwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé gbogbo tó wù kí Babájídé Sanwó-Olú kó lè ṣe àbí gbogbo àṣìṣe rẹ̀ níṣe ni kí ààrẹ foríjìn. Bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó fèsì pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́, wọn ò ní nǹkan kan pẹ̀lú rẹ̀ mọ́, mo sì ti dárí gbogbo àìṣedéédé rẹ̀, mo ti dáríjì. Bẹ́ẹ̀ ni Babájídé Sanwó-Olú ló náà sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ṣe àbẹ̀wò náà tán, níbi tó ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ó ní àwọn ṣe àbẹ̀wò náà wò. Bẹ́ẹ̀ lààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní kò sí wàhálà kankan láàrin àwọn ọmọ. Àwọn alájọṣepọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ń ṣe Tinubu lọ́nà nínú ìṣèjọba rẹ̀ tí kò tí ì fẹ́ jẹ́ kó ní àṣeyọrí rere báyìí. Ali Ndume ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń sojú gúúsù ìpínlẹ̀ Borno nọ́mà àti fi ohùn léde lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí mọ̀máwòrán chánẹ́ẹ̀lì. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn ènìyàn tó kó tira tí kò jẹ́ kí ó ní àṣeyọrí ó náà làwọn alájọṣepọ̀ rẹ̀, ní pàtàkì jùlọ àwọn tó jẹ́ olùdámọ̀ràn fún un
níbi tó ti ṣe ní àlẹ́ pé àwọn ènìyàn náà wọn ò sòótọ́ ọ̀rọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ti ń wù kó mọ oníkàkà tí wọ́n fi bá a sọ̀rọ̀ níṣẹ́ náà dọwọ́ bo òótọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ ó ní lẹ́yìn Sunday Dare tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó nìkan lòún nílé èèyàn gidi àtẹnìyàn tí ń sọ òdodo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní tó sì fa ni pé Sunday Dare àtààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń bá a bọ̀ ọjọ́ tipẹ́ kì í ṣàná kì í ṣèní náà ti jọ wà lẹ́nu rẹ̀ ó ní fún ìdí èyí gbogbo àwọn tí ààrẹ tó kó tira gẹ́gẹ́ bí ìsọmọgbé rẹ̀ àwọn náà ń ṣe àkóbá fún un tí wọ́n sì lè sọ òdodo rọ̀ ó ní ká sì mọ́ parọ́ ó ti sọ àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà pẹ̀lú ìrètí pípẹ́ tó ń sọkàn láàrẹ̀ ó ní tí wọn ò bá fẹ́ kí ìṣèjọba rẹ̀ kó dà wó lulẹ̀ lójijì wọ́n gbọ́dọ̀ wọ́n fi àtúnṣe àwọn ènìyàn tó kó tira tí wọn ò bá sọ òdodo ọ̀rọ̀ torí pọ̀ náà mọ ti ń ṣẹlẹ̀ nínú ìlú kò wá ní dáa ká máa parọ́ fúnra wa ká máa fẹ̀kọ́ tanná fúnra wa jẹ Ali Ndume ló sọ eléyìí fídíò rẹ̀ rèé o. Which you are describing it. Perhaps these people are not allowing the president to function optimally the way Nigerians hoped for. Who are these? Yeah, do they have names? What are their titles? You mean their titles? And their names? I know them, and I'm not going to mention them. You too, you know them. And you are supposed to be the one that should mention them because that's your work. He who alleges, Senator, you are the one who is saying that there are kleptocrats in the government. No. And would like to know. No assumptions here. Let me tell you, if you had experts or the right people in the government, things would have been done right. Things are not being done right now. Government, I still believe that the president did not take power in order to make Nigerians suffer. No. He took power so that he would do something, but he cannot do it alone, and he has to get people. I hear one of my colleagues last time, he said the same thing, that the president needs to sack some of his ministers and some of his aides and all that, so that he will bring in better people or experts to help him run the economy. But you are 2 years down. The renewed hope is becoming, people are doubting whether this thing is going to work. Because 2 years in it, Nigerians cannot see any hope. So, things are not working from your own point of view. Are there areas to think that... Wait, Shehu. Is it working from your own end? Are you not in Abuja? I'm asking a question. ẹ ò lè lò mí gẹ́gẹ́ bí irinṣẹ́ fún one party state lórílẹ̀‐èdè Nàìjíríà kàkà bẹ́ẹ̀ mo ti fipò mí sílẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn fún ààrẹ o Audu ló sọ èyí di mímọ̀. tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ara ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà Aliyu Audu ọmọ ti fi lẹ́tà ìta gbangba kan síta èyí tó gbé déètì ọjọ́ 8 oṣù kẹfà ọdún tá a wà yìí tó gbé lórí téńté tó sì fi sọlẹ̀ sí ọdún tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu Fẹ́mi Gbàjàbíàmílà léyìí tí ó sì gbà wọlé nínú lẹ́tà ìta gbangba ọ̀hún ló ti ṣe ní àlàyé wípé ó mọ rírì ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bó ṣe fi òun sípò gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ àwọn ará ìlú ó ní ṣùgbọ́n òun ò lè wà ní irú ipò bẹ́ẹ̀ kẹ́rì ọkàn kó má máa jẹ́ òun torí wípé wọ́n fẹ́ máa lo àwọn gẹ́gẹ́ bí irinṣẹ́ láti ní one party state, that is ìjọba tí ó ní í ṣe pẹ̀lú òṣèlú kan ṣoṣo lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ onítàbá ti ń tẹ̀síwájú nínú irú ìgbésẹ̀ báyìí lẹ́rìí ọkàn mọ́ ń jẹ́ òun torí wípé irú ìgbésẹ̀ ọ̀hún kò fààyè sílẹ̀ fún ìjọba àwarawa bẹ́ẹ̀ ni kò fi àyè sílẹ̀ fún àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà láti yan ní tí ó wù wọ́n àti tí wọ́n fẹ́ ó ní kò ní sí ìfààyè gbà wọ́n nínú ètò òṣèlú bí tí wù kó máa ó ní kódà Ọlọ́run ẹlẹ́dàá wa gan tó dá wa sílé ayé ó fi àyè sílẹ̀ fáwọn tó gbà á gbọ́ àtàwọn tí wọn ò gbà gbọ́ tí gbogbo wa ń sẹ̀mí lórílẹ̀‐èdè àgbáláyé tí a wà yìí ó ní bò ní ti ìṣèjọba ó sì wá jẹ tí wọn ní fi àyè sílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú míì ó ní fún ìdí èyí òun ò lè máa tẹ̀síwájú pẹ̀lú eléyìí o torí pẹ̀lú ọkàn yóò máa da òun láàmú àfi tí wọ́n bá fi àyè sílẹ̀ fún ìfigagbága láti inú ẹgbẹ́ òṣèlú lónìrànràn lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ ọ̀rọ̀ náà ní àsọyán ó sì ládélẹ̀ pé òun kì í ṣe ènìyàn tó súnmọ́ ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n tó mọ̀ ní wípé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ láti máa jà fún ìṣèjọba kan ṣoṣo lórílẹ̀‐èdè Nàìjíríà tó pè ní one party state. àwọn agbébọn náà ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa gbajúgbajà oníṣòwò kan ní ìpínlẹ̀ Anambra báyìí
ní ìpínlẹ̀ Anambra ní agbègbè tó pè ní Oko ìjọba ìbílẹ̀ àríwá Orumba ní ìpínlẹ̀ ọ̀hún ìdojúkọ Glamour Pizza nítòsí Federal Polytechnic Oko ní ìpínlẹ̀ ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ láabi náà ti ṣẹlẹ̀ ní nǹkan dédé aago 7 àṣálẹ́ àná òde yìí níbi tó ti ṣe ní àlàyé pé ẹni tó ní ilé ọtí kan tó ń pè ní bíà palọ̀ ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn pa ní inú ọkọ̀ Lexus rẹ̀ lẹ́yìn tí ó ń wa ọkọ̀ náà tó ń wà lọ tó ṣe ṣiṣẹ́ kúrò ní ilé ọtí ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega ó fìdí ìròyìn náà múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ló ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n táwọn mọ̀ ní pé ó ṣeéṣe kó jáwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ní wọ́n wu ìwà náà ó dáwọn ti gbé òkú arákùnrin náà lọ sílé ìgbókùpamọ́sí nígbà tó sì náà ti ṣèwádìí lórí àwọn ènìyàn ọ̀hún lára ìwádìí wọn náà ti fi páńpẹ́ òfin gbé ọ̀kan lára àwọn afurasí tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ náà. Now, local Orumba, not local government of Anambra State, beside Oko Poly. Now, Nde Mareba ni akitaga for that Glamour prison not there. Hagama, this particular place of man, as far as Nino Loko, Orumba North. Only when legs to sign a fear, and acquire legit wine and bar. This evening, can the unknown governments nowhere. This boy in that boy, this boy in a fair on legs to sign and forget that this legs in a fear. The boy don't need this legs. You are non governments from nowhere. That boy this girl this evening at exactly 7 p.m. They got to the mother back on the onion kind of fear. Get a boy young one. One day I'm okay, be on a multi, and I take a promote your ajagun fẹ̀yìntì kan wọ̀rẹ́ ní ìpínlẹ̀ Kogi èyí tó ti kú sí àkàtà àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n tún gbawó ìtúsílẹ̀ mílíọ̀nù 10 náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. ẹni tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tẹ́lẹ̀ tá a mọ̀ sájagun fẹ̀yìntì èyí ọ̀gágun Joe Ajayi ó ti dákẹ́ sákàtà àwọn ajínigbé lẹ́yìn ọjọ́ gbọgbọrọ èyí tó lò lákàtà àwọn náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ní ọjọ́ 21 oṣù karùn-ún ni wọ́n jí ọ̀gágun fẹ̀yìntì náà gbé ní ilé rẹ̀ tó ń bẹ ní Odò Àpẹ̀ ní ìjọba ìbílẹ̀ Kababunu ní ìpínlẹ̀ Kogi ní nǹkan bí dédé aago 11 àbọ̀ alẹ́ ọjọ́ náà ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí wọ́n sì ṣe ní àlàyé pé àwọn ajínigbé ọ̀hún náà ti bẹ̀rẹ̀ fún ìtúsílẹ̀ èyí tó pè ní mílíọ̀nù lọ́nà 50 náírà 50 million naira ṣùgbọ́n táwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọn ò rí owó ọ̀hún wá fún wọn ní àkókò tí ó tọ́ àti èyí tó yẹ èyí tí wọ́n fi ní ajagun fẹ̀yìntì náà ó ṣe bẹ́ẹ̀ wọlé àìsàn lákàtà àwọn ajínigbé ọ̀hún wọn ni ó ṣeéṣe káwọn ajínigbé náà ti mọ̀ wípé kò lè ṣe bẹ́ẹ̀ mórí bọ́ nínú ìpèníjà àìsàn èyí tó ń bá fínra ní inú igbó tí wọ́n kó wọn lọ yìí fún ìdí èyí ó ní wọ́n bá ṣe bẹ́ẹ̀ bá àwọn mọ̀lẹ́bí wọn sọ̀rọ̀ tí wọ́n sì sọ dímọ̀ wípé kán lọ́ọ́ rẹ̀ tọ́jú mílíọ̀nù 10 náírà inú àwọn mọ̀lẹ́bí dùn láti wá owó ọ̀hún fún wọn ṣùgbọ́n àwọn ò mọ̀ pé níṣe ni ẹlẹ́ja ti ṣe bẹ́ẹ̀ tó ti ta lókù pẹ̀lú bí àìsàn líle tó ṣe ajagun fẹ̀yìntì ọ̀hún bó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí rẹ̀ lásìkò tí wọ́n san owó náà tán wọ́n sì ní ká pàdé ènìyàn wọn níbi tí wọ́n ti sọ dímọ̀ pé ibi tí wọ́n ti pàdé ènìyàn ọ̀hún ní ibẹ̀ náà ti rí i pé òkú ni wọ́n gbé kalẹ̀ fún àwọn wọ́n ti sin òkú ajagun fẹ̀yìntì ọ̀hún pẹ̀lú ìbànújẹ́ ó sì ní àwọn mọ̀lẹ́bí náà ó ní wọ́n wà ní wọ́n báyìí ìpínlẹ̀ Kogi ó ní kò ti sí ètò ààbò tó péye mọ́ o láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tẹ́ ẹ̀ bá sì tún gbàgbé ọba kan tó jẹ́ aṣáájú nínú àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ ọ̀hún ọba James Dada Ògúnyàndá ọba Okolókè ní ìjọba ìbílẹ̀ Yàgbà West náà ti jí òun náà gbé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn títí di àkókò yìí wọn ti rí ìtúsílẹ̀ orí adé náà gbà kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún. bẹ́ẹ̀ bá fẹ́ máa dáko lásìkò òjò tá a wà nínú rẹ̀ yìí ẹ gbọ́dọ̀ lọ tọ́jú mílíọ̀nù lọ́nà 50 náírà wá fún wa o Bello Turji ló ṣe ìkìlọ̀ bẹ́ẹ̀ fáwọn àgbẹ̀ olóko. aṣáájú ikọ̀ agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà Bello Turji olómọ àti fohùn lédè lásìkò tó sọdúnmọ̀ wípé káwọn àgbẹ̀ olóko tán jẹ́ olùgbé agbègbè Sàlánkẹ́ni Gúbì láti abúlé Fàkáyì ó ní tí wọ́n bá fẹ́ máa dáko lásìkò òjò tá a wà yìí ìlú ní ìjọba ìbílẹ̀ Ṣìnkáfí ní ìpínlẹ̀ Zamfara kan lọ́ọ́ rè tọ́jú mílíọ̀nù lọ́nà 50 náírà fún àwọn táwọn jẹ́ agbésùmọ̀mí
ìgbà náà làwọn yóò tó fún ọ ní ìgbàláàyè láti máa dá oko bó ṣe wù wọ́n. Ó ní tí wọ́n bá wá kọ̀ tí wọ́n bá ṣe eléyìí ẹnikẹ́ni táwọn bá kẹfin ní agbègbè ìgbèríko ọ̀hún níṣe làwọn yóò máa ṣe bẹ́ẹ̀ fìbọn dá sẹ̀ríà fún wọn tí wọ́n sì máa dẹ́mi àwọn ènìyàn ọ̀hún légbodò. Ìbẹ̀rùbojo ti gbọkàn àwọn àgbẹ̀ báyìí o láti wọ inú oko lọ́ọ̀rẹ́ dáko nígbà tó sì ní ibo làwọn ti rí 50 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó máa ṣe lọ àwà lẹ́yìn rẹ̀ èyí tí Bello Turji èyí tó ń béèrè fún. Bello Turji ló jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí tó ti ń domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú láti ọjọ́ tó ti pẹ́ èyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọn ti rí nǹkan kan láti fi ṣe títí di àkókò tá a fi ṣe bẹ́ẹ̀ tá a fi kó ìròyìn yìí jọ. Dídùn kọ́pọ̀ ṣókí òní ọbẹ̀ ogi mọ̀dẹ́mọ̀gẹ́ ẹ sáré pé fìlò ń kọjá ìpín ìpéjú mo kí oníyàn wípé ẹṣẹ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ ń tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tátù padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wọ̀ yìí wọ́n kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́ ó dàbọ̀ o. Now, Loko Orumba, not local government of Anambra State, beside Oko Poly. Now, Ndemareba ni akitaga for that glamour prison on there. Hagama, this particular place of man, as far as Nino Loko Orumba North. Only when legs to sign a fear, and acquire legit wine and bar. This evening, the candy unknown governments nowhere. Now, this boy in Africa. That boy, this boy in Africa, on legs to sign and forget that this legs in Africa. The boy don't need this legs. The unknown governments from nowhere. That boy this girl this evening at exactly 7 p.m. They got for the Maraba Consider, only in Kayana Fia Ketabo Yaman. One day I'm okay, Vienna Muti, and I took a Brumotiaga police station. Ega fukande marobako sereba bikonu ogini neme nani kenye neme ni bolandi kita gini neme n'oko gini neme Anambra. As small as Soko is to the career neme ega fuka wanne nwoke with the guy na moto na the police station the police gareba onye nkai na funa na atu aka kita onye police na afa yaba divine wine and die. This particular place, maybe here, the opposite glamour pizza, na bombs, no cookie, no one. On the medicine live, na for shop, yeah, legit wine and dine. Bikonu, organic amadu meribe. As small as this so cool, the career gane. About the boy 3 times camera here. First one, second one, third one. Okay, we make sure that the boy. Currently, camera again the boy and go. Iye me. Because the one on a beggy. Maraki Sagije, Marabi now, especially Ogno as from that time 5, 6, 7. Over that the wrong man. A lot of things in the mega with the boy in the motor. Almost the Yake Juburia, Nagazina station. After which I got here. Just like that, I'm going around, getting there. Because what the